wọn ò rí àwọn ẹ̀yà ara rẹ̀ kan mọ́. Àwọn ẹ̀yà ara tí wọn ò rí mẹ́rin tí ó sì mẹ́rin ìbò ló wà. Ǹjẹ́ ló ti jẹ́wọ́ ibi tí àwọn ẹ̀yà ara yẹn wà? Níbo ló kó sí, àwọn wo ló kó fún? Àti pé sárákùnrin yìí ságbára ẹnìkan sọ́ká àti kun odidi èèyàn tí ó sì farabalẹ̀ lóun nìkan fúnra rẹ̀ dondo tí ó sì kun odidi èèyàn wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ tí ó sì farabalẹ̀ kún sẹ́nìkan kò kún lọ́wọ́. Ó dàbí ẹni pé ọ̀rọ̀ Abdulrahman ọmọ Ìdísínsàlẹ̀ Kòtò tó pa Lawal Absor nílùú Ìlọrin, ọ̀rọ̀ yẹn ti fẹ́ máa ní kọ́nu kọ́hónú o. Ẹ̀pìn sáwò ìdí fẹ́ máa ní kọ́nu kọ́hónú ni pé nígbà tí wọ́n ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún ọ̀rẹ́ Absor yìí torúkọ rẹ̀ ń jẹ́ Falilat, ó sọ àwọn ọ̀rọ̀ kan nú ọ̀rọ̀ rẹ̀. Ọ̀rọ̀ yẹn ó yẹ kéèyàn fi làákàyè gbé, torí pé ẹ̀rì kí mo pariwo síta pé ọ̀rọ̀ wọn gbọ́dọ̀ dọwọ́ bo kinní kan, ọyọ ọmọ tó ń sunkún orí ẹ̀ tí ń rẹ̀. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ yìí tí ì bá ṣe pé ibi tọ́rọ̀ ẹ̀ ti wá, ó yẹ káwọn ìgbésẹ̀ kan ó ti lọ, ó yẹ ká tún ti gbọ́ àwọn kankan bí àwọn nǹkan wo. Alákọ̀ọ́kọ́, ẹ má gbàgbé pé mo ní Falilat ọ̀rẹ́ Absor yẹn ó sọ àwọn ọ̀rọ̀ kan o tájọ wá àjọ wo ọ̀rọ̀ yẹn o, ṣùgbọ́n kí n tó play ọ̀rọ̀ yẹn fún yín kẹ́ tó wo ọ̀rọ̀ yẹn ẹ kọ́kọ́ gbọ́n tí mo fẹ́ ṣàlàyé àwọn kan tí wọ́n jẹ́ ẹjẹ́ yẹn náà àwọn kan fún yín ná. Àkọ́kọ́ ni pé Abdulrahman yìí àwọn ọ̀rẹ́ rẹ̀ ńkọ́, àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ wà, torí ònìkan kò lè jẹ́ ònìkan ló ń ṣe irúṣẹ́ yìí o, mo fẹ́ kẹ́ jájọ di àárín yẹn mú o, kò lè jẹ́ ònìkan ló ń ṣe irúṣẹ́ yẹn. Ẹ̀kejì ni pé ilé kéwù ló ti kéwù ta ni àáfàá rẹ̀ tó kọ́ ń kéwù, torí ọ̀sán láàfáà gbogbo ara ti mọ̀ pé tí wọ́n bá lè yàn láàfáà kí n torí òdodo a gbọ́dọ̀ sọ òdodo lórí ọ̀rọ̀ yìí o, ká mọ̀ tó gbọ́ ẹran ọjọ́ mùsùlùmí àbọ̀jọ́ máa fà gbà kankan o, nítorí báyìí ká sọ ń bẹ̀ bá a ṣe máa ń drag others ká sọ tó wá láti inú ẹ̀sìn ní á drag ilé náà kẹ́ pé gbogbo nǹkan ó tù yẹ́bẹ́yẹ́bẹ́. Ẹ bá ṣe sọ̀rọ̀ Abraham Adédoyin ní ilé ìfẹ́jọ́ ni ẹ̀wà nígbà tí wọ́n tó rẹ̀ ogun tù kàn. So bí mo ṣe wá ń lọ àwọn ọ̀rẹ́ rẹ̀ ńkọ́, so nìkan lọ́tàn ọmọ ẹ wọlé tó kún bó ṣe kún àkọ́nù. Ẹ̀ẹ̀kejì ni wípé fóònù tó wà lọ́wọ́ rẹ̀ tí fi ń pè àwọn ìwo ló pè nígbà tí kó tó di pò ṣiṣẹ́ yìí. Inú ilé rẹ̀ dára inú ilé nígbà tí wọ́n ti ẹwọ́ nílé yẹn ẹwọ́ kí ọṣẹ àwọn kìíní tí wọ́n fi ń lo ẹ̀bùn kankan nù. So nìkan ní dá sí nǹkan yìí yóò láwọn kan tí wọ́n jọ ń ṣe labalábẹ̀ bá. Ẹ̀ẹ̀kejì àwọn òbí ẹ̀ tí wọ́n mọ́rú àti wù tẹ́lẹ̀ káti apá àwọn òbí rẹ̀ ọmọ ẹ wò ẹ jẹ́ kọ́kọ́ dánu dúró bẹ̀ náà ẹ wá lọ wo fídíò bí wọ́n ṣe ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún ọ̀rẹ́ Lawal Absor tí wọ́n kún bí ẹran. Ọ̀rẹ́ rẹ̀ tí ń jẹ́ Falilat ẹ wá wò. Orúkọ mi ni Falilat Abdulhafiz tí mo jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ Yétúndé Lawal Absor. A jọ parí iléèwé papọ̀ ní ọdún 2023 ni. Kódà ó ẹ̀sẹ̀ gba èsì rìsọ́ọ̀tì rẹ̀ ní oṣù tó lọ January, ó ẹ̀sẹ̀ gba rìsọ́ọ̀tì rẹ̀ jáde. Ọ̀rẹ́ tèmi ló jẹ́, a sì jọ wà ní ibi ọmọ yìí náà ni kó tó di pé ó lóun ń jáde. Kódà a jọ dá iná ìyá ọlọ́mọ tán kó tó di pé a jọ wá síbi ìnáwó. A jọ gbéjó tán ta sí gbogbo nǹkan tá a fẹ́ ṣe tán, ó kú ká jẹun ló lóun ò lè dúró jẹun ipò òun kánjú òun lọ́bì kan lọ́jọ́ yẹn kó fi wá jáde. Púpọ̀ ẹ̀ náà ni mọ́mì rẹ̀ béèrè lọ́wọ́ tèmi pé níbo ló wà, mo sì ló lóun ń jáde ni. Tó wá di pé ó di alẹ́ ọjọ́ ọ̀hún tó wá ní kéètì ìwọlé tá a fi wá ń wá kiri láti ìgbà náà títí di àná tí mo wá gbọ́ wípé wọ́n ti rí Yétúndé àmọ́ òkú rẹ̀ ni wọ́n rí. Wọ́n ní Lágbájá Abdulrahman láti Ìdísìn ọmọ Ìsàlẹ̀ Kòtò ló ṣekú pa. Kí wá ní òkú rẹ̀ ń bo lòkú rẹ̀ wà? Wọ́n ló lóun ó ti bọ́chà rẹ̀ gbogbo páàtì rẹ̀ wọn rí ọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀ mọ́, díẹ̀ náà ni wọ́n rí nínú àwọn ẹ̀yà ara rẹ̀. Lára tí mo fẹ́ kájọ kíyèsí ní ọ̀rọ̀ ọmọbìnrin Falilat tẹ́bá ọ̀rọ̀ tó sọ kàn ó ní ó sọ pé òun ti bọ́chà ẹ̀ ó ti kún ṣùgbọ́n wọn ò rí àwọn ẹ̀yà ara rẹ̀ kan mọ́. Àwọn ẹ̀yà ara tí wọn ò rí mẹ́rin tí ó sì mẹ́rin ìbò lọ wà. Ǹjẹ́ ló ti jẹ́wọ́ ibi tí àwọn ẹ̀yà ara yẹn wà? Níbo ló kó sí, àwọn wo ló kó fún? Àti pé sárákùnrin yìí ságbára ẹnìkan sọ́ká àti kun odidi èèyàn tí ó sì farabalẹ̀ lóun nìkan fúnra rẹ̀ dondo tí ó sì kun odidi èèyàn wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ tí ó sì farabalẹ̀ kún sẹ́nìkan kò kún lọ́wọ́. Ẹ̀yà ara tí wọn ò rí mọ́ níbo ló wà? Ẹjẹ́ àjọ fi làákàyè gbé ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀jọ̀gbọ́n. Nǹkan pọ̀ tí wọ́n ó tù nídìí ọ̀rọ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ sí tú mọ̀ pé tí wọ́n bá tú ẹ̀rù máa ń tutù tó kàn dé ní wọ́n tutù tí wọ́n tú débì kan tí wọ́n tú
Abraham adóyin wọn tututu wọn tún débì kan bam ìkan náà ṣẹlẹ̀ ń wò ní òní nílùú òní òní tí wọ́n tú náà tí wọ́n tututu wọ́n tún débì kan débi pọ́kùnrin jẹ́wọ́ pé àwọn òun ti pààyàn 170 ní tí ìwò tí wọ́n mú gbà yẹn nígbà yẹn ni o ṣọjọ́ eléyìí náà wọ́n gbọ́dọ̀ tú gbogbo ẹ̀wọ̀n tú bẹ́ẹ̀ so wọ́n gbọ́dọ̀ tú gbogbo nǹkan àjọ̀bùrà nínú àti pé orí dọ́pà yìí sóò nìkan ló fẹ́ lo gbogbo ẹ̀ ẹ̀yin olólùfẹ́ ilé ọmọ Yorùbá àtẹ̀yìn tẹ́ fẹ́ òdodo tẹ́ sì ní ìjọmọ nìyẹn la mo tó ń padà bọ̀ torí pé Bíbélì yìí pé wájú gbogbo dájú kò sì fi tí ń jẹ́ òdodo kó fìdí ẹ̀ múlẹ̀ mo tó ń padà bọ̀ ó dàbọ̀.